bakery wọ́n fi mí sí bakery kan bẹ́ẹ̀ pé kí n ṣiṣẹ́ láti fi rówó mọ́tò padà wálé mo padà wálé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta mo tún wọ mọ́tò wá ó ní first travel out of the country tí mo kọ́kọ́ lọ láyé kò tí ì pẹ́ náà last year ní bíi June mo sì ní gbogbo fọ́tò ẹ̀ ní orí fóònù mi bíbá so I follow Ibrahim Traore up and down gbogbo ohun tó sọ gbogbo ohun tó ń ṣe because ó máa ń dùn mí wípé báwo la ṣe máa jẹ́ ẹni tó máa ní tó pọ̀ tó báyìí tá a dẹ̀ máa wà nínú ìyà láàárọ̀ àná mo sunkún débi pé bí ẹni pé bóyá kómi ọtán lójú mi ni ìgbà tí wọ́n ṣe join call WhatsApp kọ̀ọ̀kan pẹ̀lú àwọn bàbá ọmọọba everybody tá a jọ ń ṣe kọ́ àwọn tí wọ́n ń sunkún tán wá pa ìran wọn mọ́lé ní Kwara mọ́júmọ́ ìjẹta tí àwọn ọmọ yẹn ń sunkún pé àwọn òrí dáadé àwọn òrí mọ́mí àwọn kìnìkan ó dùn mí tó mímí lọ́kàn báyìí ó ní program tí mo fi sẹ́yìn kámẹ́rà mi tẹ́lẹ̀ tá a fẹ́ ṣe lọ́jọ́ Thursday. Ìfàmọ́ geography ṣé lálẹ́ àná nìyẹn ṣẹlẹ̀? Ní ìjẹta mọ́júmọ́ àná ìjẹta mọ́júmọ́ àná so ibi báyìí bàbá mo bá wá sí báyìí lánàá tán dẹ̀ ṣàlàyé nípa ẹ̀ so lórí Sunday Igboho possible kan wá sórí péjì yìí ní ọ̀la so à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ tán bá wá so kéde màrí ó ṣàánú ká jìjàgbara ká pawọ́pọ̀ láti dáàbò bo ilẹ̀ wa láti lé ẹ̀sìn burúkú ìlọ ká ní ìfọwọ́sowọ́pọ̀ láti lé ẹ̀sìn burúkú ìlọ àwọn ẹ̀sìn méjèèjì wọn fẹ́ oríire kankan fún ìran wa wọn mú dáadáa kankan wá fún ilẹ̀ yìí wọn ní dáadáa kankan tán lè ọfà ilẹ̀ yìí fún ìran yìí àfi kí wọ́n sọ wá dẹni ẹ̀yìn kí wọ́n gbalẹ̀ wa kan pa wá tán tẹ́ bá máa gbọ́ ní ìsìn báyìí 200 people was kíní kan páyìn kíní kan ní kíní kan tó bá tún máa dìgbà míì 100 and kíní kan gbèdì kan ìgbà wo là ní tán ìgbà wo náà ní pààyàn tán mo dẹ̀ ń sọ fún yín wípé gbogbo ibi tán wà yẹn that is Kwara South ṣé Kwara South yẹn Kwara South ní gbogbo ọ̀nà yẹn ló líkì wọ Ọ̀yọ́ gbogbo ọ̀nà yẹn ló líkì wọ Ọ̀ṣun bíbáyìí wọ́n ń dẹ́yìn ni o ìjọ tó bá máa wọlé báyìí fún tìmù ni àwọn pípù yìí ní irinṣẹ́ ní nǹkan kan ó dìgbà tá a bá tẹnu wá bá kò tá a bá panu pọ̀ tẹ́jú gbogbo social media tó fún pẹ̀lú pé àfẹ́ religion yìí mọ́ ó ti tó àwọn India àwọn China ṣé wọ́n rí ṣe náà gbogbo mosque tó wà mẹ́rin náà ti ń wò náà India ṣé wọ́n rí ṣe náà Japan ṣé wọ́n rí ṣe náà kí ló dé tá a máa bẹ̀rù pé àlérí ṣe wọn lè kó ń bẹ̀ tán wọn ṣe lè kó ń bọ̀ tán wọn kó ń China tán ìwọ ṣe aláwa akébárò ní China kan gbọ́ mú lọ́ọ̀lẹ̀ iṣẹ́ ní Pakistan kan mú ọ búdòsà náà fi ń wo gbogbo mọ́sáàsì bẹ̀yẹn náà wọ́n ṣe máa wo gbogbo mọ́sáàsì bíbá ẹ̀ náà yẹn Central Mosque of Lagos State ẹlẹ́dẹ̀ la máa fi sìn last wọ́n máa padà wo gbogbo àwọn afáàyè náà máa yaṣọ mọ́ lọ́rùn 2030 ni the vision is clear wọ́n ti rí 2030 ni ẹ má bínú ẹ jẹ́ ká ìran Yorùbá kì í ṣe àgọ̀ orí wa pé a ní bòdì náà sọ̀rọ̀ a máa ń rí ọjọ́ ọ̀la a máa ń rí future ìran Yorùbá wa gbọ́dọ̀ gbọ́ débi kí ẹja gbọ̀n sókè ẹjọ́ mo fẹ́ sílẹ̀kùn fún ẹni tí ẹjọ́ ẹ má bínú ẹjọ́ bàbá Oma TV Mike bàbá àbólípàkálà bọ́dà wa the great ẹni ká gbé sókè àti wà lókè sá gbọ̀n sókè. ìbámujẹ́ ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbo dé ẹ káàárọ̀ sà ẹ jọ̀ọ́ máa bá ètò lọ jàre mo ṣì wá ń bí ẹ mọ̀ pé mo kàn láìpẹ́ máa sọ̀rọ̀ torí in case àwọn ẹrú kan mo láìpẹ́ yín fún wọn jẹ́ ṣùgbọ́n àwọn ìbéèrè kan náà wà àwọn ẹlẹ́yà tó ń ṣe yẹn kò tí ì tó mi káwọn ìyá yẹn máa gbọ́ kó má tẹ̀ rí dáùtù kankan kó máa wò tó bá ti bá wọn sọ̀rọ̀ tán kó wá lọ bá wèrè kó lọ bá wèrè sọ̀rọ̀ wèrè gan náà máa jù wọn lọ at times torí kò ṣe gbogbo ìgbà lórí wèrè máa ń burú tó bá wèrè sọ̀rọ̀ ńgbà ó máa respond wèrè dá owó mọ̀ ó dẹ̀ mọ mọ́tò àwọn àfáà yìí wọn ò yàtọ̀ sí wèrè ọ̀tọ̀ nìkan tó máa bí wọn ọ̀tọ̀ nìkan tó ń dáhùn ẹ wo kàlífà yẹn òun sọ̀rọ̀ dẹ̀ kan fún wọn kan gbé ẹ sókè ó wá dókè ó ti rò bí pé bí àwọn ọlọ́pọlọ jíjò bíi titi ẹ àbí àwọn ọlọ́pọlọ jíjò bí àwọn generation ló wà ń bí báyìí fẹ́ máa tú kinní fún wa ní ìfẹ́ ibo ni Allah ti dárúkọ ìfẹ́ ń bẹ̀ Allah tó lọ́tàá ọlọ́run táwa ní níbi báyìí ọlọ́run ò lọ́tàá omi igi kò lè bá omi ṣọ̀tá igi tí kò bá rí omi ó máa gbẹ ni. bàbá mi ètò láyé bí tẹ́ sọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ má bínú ẹ jẹ́ ń sáré sọ nǹkan kan láàrin ìṣẹ́jú kan àwọn ìyá wa gan máa ń sọ wípé wò ó ti bá mú ẹ wàá gbà pọ̀ ọlọ́run ò lọ́gàá ọlọ́run tí ò lọ́gàá ló máa lọ́tà Allah ní gbogbo ẹ̀ ó ti lẹ́ni tó ju Allah lọ. ẹ ṣe jàre ìgbà tó ń sọ fún wa ẹ introduce nǹkan sí wa pé nǹkan yìí gbogbo ayé ló ní gbogbo ayé tó ó dẹ̀ níyẹn gbogbo wa la gbà pé èèyàn kan wà níbì kan tó ju gbogbo wa lọ a gbà bẹ́ẹ̀
ẹ wá ní ẹni yẹn ní extra name orúkọ táwa ń pè ń bí àwa la rò pé ẹ nà inú ó tẹ̀ jẹ́ pé ó jẹyọ inú fa ṣùgbọ́n gbogbo títóbi tá à ń gbé fún àwa la rí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ tóbi orúkọ 99 tí Allah ní tú gbogbo ẹ̀ lọ jẹ́ orúkọ lábá tó sórúkọ Italy ń bẹ kò sórúkọ Germany ń bẹ kò sí ti Belgium ń bẹ kò sí ti Netherlands ń bẹ gbogbo 99 name yẹn ta ló pa súnú ẹ̀ tó sọ lórúkọ yẹn Muhammadu máa ṣàlàyé bí àwọn afáàyàn máa lọ gbé Muhammadu dìde ni tó máa wá ṣàlàyé henceforth àìjẹ́bẹ̀ mo ní henceforth àìjẹ́bẹ̀ a máa gbégé wọn ni káwọn yàrá jù kán dẹ̀ jọ bóyá wọ́n fògùn bá wọn lò ní tó bá yẹ pé ògùn náà fi ń bá yín lò ẹlẹ́dàá àwọn òbí yín tí wọ́n ti ṣe lọ́ṣẹ́ ó máa ká lójú yín o ẹ̀yin náà ẹ máa fara balẹ̀ torí àwọn pípù yìí ọ̀rọ̀ yẹn ti fẹ́ sún gbogbo àwọn àgbàlagbà tó yí mi ká ìwé ìtàn yẹn ṣe gan ó ń jẹ́ nǹkan tó jẹ́ bí ìbànújẹ́ ọkàn sí mi tó bá ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti gbà wípé ọmọ tó ń bá wọn sọ̀rọ̀ yìí wọ́n ṣe ọmọ tó ń jalè àbí ọmọ tẹ́ pé tó ń dàlú tàbá sọ pé bí ọ̀rọ̀ burúkú ìyá kan náà wà mí báyìí mò ń tún nǹkan mo dẹ̀ sọ pé mo dẹ̀ ka báyìí tẹ́ pé English ni wọ́n fi kọ́ ẹni pé màá tún nídìí ẹ̀mí mímọ́ láti lè tú ṣé mo lè múyàn tẹ́ pé orí ẹ̀kú tó lẹ́mí mímọ́ torí ẹ̀kú tó kàwé kó ka báìbù kó rí kà kó lè rí kà nǹkan tó lè múyàn tó ní ẹ̀mí mímọ́ lára tẹ́yìn claim kó ní ẹ̀mí mímọ́ tí kò lè ka ìwé tèmi tí mo lọ sí school tí mo wá kà kọfíńtà ní ẹ̀mí òkùnkùn ṣé wọn pín báìbù yìí fún wa ní school ni ṣáná ẹ̀mí mímọ́ school ni àwọn tí wọ́n fún wa ní school tó dẹ̀ ń béèrè àwọn question kọ̀ọ̀kan nínú ẹ̀nú exam ṣé ẹ̀mí mímọ́ ni mo fi dáhùn question yẹn nínú exam ni ẹ̀yin ìyá ẹjọ́ nǹkan tí mo ò náwó ẹjọ́ màá fẹ́ kẹsùn kàkà kẹ máa fara balẹ̀ wọ́n máa ní kí ká máa yára láti máa gbọ́rọ̀ ká máa lọ́ra láti máa fèsì nínú ìlọ́ra yẹn inú ẹ̀ náà ni ìwádìí máa wà mo ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣe. ẹ nídìí mímọ́ láti interpret ẹ nídìí mímọ́ láti interpret bible but ẹ bá fẹ́ sanwó ọrẹ àti ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì ẹ nídìí ẹ̀mí mímọ́ àbí ẹ̀mí mímọ́ ni wàá interpret yẹn fún yín tẹ bá ní wọn ka John 3:16 for God so loved the world torí tó lúwa fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́ ìyẹn ò nídìí ẹ̀mí mímọ́ but ẹ bá ti béèrè question tó le náà mo máa ní you need the Holy Spirit to come and interpret the word of God to you gbọ́ mo lè fojú lásán lọ ṣọ́ọ̀ṣì ẹ̀mí mímọ́ ló ṣe máa túmọ̀ ìwé mímọ́ fún mi àlọ́ lórí ibu gbogbo olórí ibu àti pásítọ̀ àti àfáà àti máa. níbi tí wọ́n tún wá ya olórí burúkú dé níbi tí wọ́n tún ya olórí burúkú dé nínú gbogbo nǹkan tẹ́yìn mẹ́sàn nínú ìwé méjèèjì pé Allah dá yẹn àti pé tẹ́ ní pé Bible God dá yẹn ibo lẹ ti gbọ́ pé Bible God dá owó tó yà jẹ́ pé owó yẹn lẹ́ni ẹ̀ wá request nǹkan tí o dá tí kò pẹ̀lú iṣẹ́ owó ẹ̀dẹ́ pàwọ́ làwọn dá ló wá request pé ká máa mú 10% wá ẹ máa ṣe làákàyè ẹjọ́ o mo ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣe gan ọjà ẹyin tèmi ẹ ṣe. n tó dá tó ń request fún are you okay Jehovah n tó dá tó ń request fún ìwọ kọ́ ló dá owó can you imagine àwọn kan ni wọ́n jókòó tí wọ́n kó àwọn kíní ìjọ láti fi lè mọ gbá àwọn kan láti fi lè mọ wọ́n máa ń sọ fún yín gbogbo wa wọ́n á máa preach fún yín wípé Allah ló sọ bẹ́ẹ̀ Jehovah ló sọ bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti tẹ̀lé kán lè bá a fi ń sábẹ́ bàtà wọn kó lè bá jẹ́ pé àwọn náà máa control ayé yín ó simple nǹkan tó bá ti gọ̀ tó bá ti lè tẹ̀lé wàá kàn dípò ti di ọmọ ẹ̀yìn wọn ni tó bá kírun ìrun ẹ máa jọ kí ni tó bá gbààwẹ̀ ẹ máa jọ gbà ni wàá kàn dípò bẹ̀rẹ̀ sí ní ló yẹ sà fún wọn ni wọn ti di dáàdi ẹ nìyẹn dáàdi yín ní Olúwa wàá kàn dípò bẹ̀rẹ̀ sí ní lo ànàkùn láì ní tó wọ́n ti di àáfàá rẹ nìyẹn wọ́n ti dá síwájú ẹ nìyẹn automatically so ibi tí wọ́n bá gbẹ́sẹ̀ sí ibi tí wọ́n bá sọ pé kò gbẹ́sẹ̀ sí ibẹ̀ ni o ní láti gbẹ́sẹ̀ sí ibi tí wọ́n bá sọ pé kò gbẹ́sẹ̀ sí o tó bẹ́ẹ̀ ò ní gbẹ́sẹ̀ sí bẹ́ẹ̀ bí kò náà máa sọ fún ẹ páramù ní ìwọ ni ibi tó yẹ kó rí ìran Yorùbá ó ti pé ibi tó yẹ kó kọ́kọ́ gbogbo ayé ó ti pé ibi tí kò yẹ kẹ́ ẹ ti gọ̀ mọ́ ìran Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mùsùlùmí tẹ́ ń ṣe Islam nínú ìran Yorùbá yìí ó ní ibi tó ti sọ fún mi pé kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar wọ́n ní gbogbo tí kò ṣẹlẹ̀ lójú ayé ànábì gbogbo ń tànábì ò ṣe wọ́n ní bídíà ni wọ́n ládàá lẹ̀ ni Ajíbọ̀ọ̀ṣà ti dókè ẹ̀ mú ti máa kí n o Ajíbọ̀ọ̀ṣà gbogbo ẹ̀ pátápátá wọ́n ní pé haramu ni wọ́n ní pé rọ́ ni haramu ni so fóònù tèmi àti ìjọ ń lò tá a fi ń communicate yìí ẹ má bínú ṣé Muhammadu lò ní haramu ni fóònù yẹn wọ́n dẹ̀ ń lò haramu ni tẹlifíṣàn yẹn wọ́n dẹ̀ ń lò haramu ni fọ́tò yíyà wọ́n dẹ̀ ń yà á ó yẹ kó rí yín pé bọ̀ tí ẹ pé kíní ìlara mu náà ẹ dẹ̀ sọ pé ẹni tó bá ti ṣe ẹni tí Muhammadu ṣe ó máa wọ ná wáyé tẹ́ fi ṣe àwọn nǹkan báyìí náà
ṣé kìí ṣe iná lẹ̀ ń kọ lẹ́tà sí i ó yẹ ká máa béèrè question but kí n béèrè. Mr. Ajibosh ṣe ti wà ń bẹ̀ ọlá ṣe ti wà ń bẹ̀. mo ti wá mẹ́rin bàbá mi sọ̀rọ̀ díẹ̀ ni sọ̀rọ̀ díẹ̀. ẹ kú iṣẹ́ takuntakun. mo ṣàtọ́lá fẹ́ sọ̀rọ̀ ẹ ní sùúrù brother mi. Okay. Bàbá ọlá ó ti ṣe díẹ̀ tí mo ti fẹ́ sọ̀rọ̀ bọ̀ tí mo rí pé mi ò fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ lẹ́nu gbogbo àwọn èèyàn tó ń sọ ẹ má bínú wà tọmọ la gbélé yín lọ́wọ́. Ìyá àgbà mi máa ń sọ kinní kan wípé nígbà yẹn wọ́n máa ń sọ wípé tó bá fẹ́ bá ọmọ wí wọ́n á ní kéré tí wọ́n ṣe máa ń ṣe bí ìsòǹdó kó èèyàn báyìí náà ẹni tára ò kì í dùn tára ò kì í lọ. Ilé kéwú TV ẹ̀yin lẹ mọ̀ ẹ ṣeun bàbá mi mo kí yín mojúbà yín. Ẹni tí sòǹdó kó èèyàn òun lẹni tára ò kì í dùn tára ò kì í lọ tí everything tó bá ń sọ báyìí kò ní ka lára kò ní wò wípé kò ní feeling ẹ̀ òun làwọn àáfàá yẹn ẹ dẹ̀ ṣe ń pera yín láàfáà kiri níbi táyé lè dé níbi táyé ti lè mọ́ yín dé báyìí ẹ̀mí yíyí o. Mo dẹ̀ fẹ́ sọ kinní kan fún àwọn èèyàn wa tó sì ń rò wípé gbogbo àwọn àáfàá bóyá wọ́n jẹ́ ọmọ kóòtù òjìrì wọ́n ń ṣọmọ kóòtù òjìrì ọ̀pọ̀lọpọ̀ míì nínú wọn ń ṣọmọ kóòtù òjìrì. Kí ni ìdí ni wípé ẹni tí ò bá ti nírú ẹni kò lè mọyì ẹni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ̀ ń wò yìí Fúlàní ni wọn ò nílẹ̀ wọn ò lè mọyì kéèyàn ní ilẹ̀ tiẹ̀ kẹ́lòmíì wá máa bá dùn nǹkan tí wọn ò ní ni they don't have it. So ẹ̀yin tẹ́ ní ilẹ̀ yín wọ́n fẹ́ kẹ́ fi stupidity àìmọ̀kan ignorance láti lose ẹ̀ and they will stop at nothing. Fúlàní ni wọ́n àwọn bàbá wọn ò jogún ilẹ̀ fún wọn they have nothing. Ẹni tí ò ní ayé kò ní life kò kọ kí life ẹlòmíì bàjẹ́ ìbẹ́ni tó bá ní life ló máa wò pé lágbájá ìmá yẹn ba ayé ẹ̀jẹ̀ irọ́ ni o tí ẹ bàjẹ́ kò kàn mí lọ́pọ̀lọpọ̀ wọn. Ẹ jẹ́ ká mọ̀ yẹn lọ́tọ̀ in case tó bá rí Fúlàní lénìí tó bá rí àáfàá lénìí tó ń bá ẹ sọ̀rọ̀ nípa pé bó ṣe máa fi ẹ̀sìn tó ṣe máa fi whatever tó bá ń ṣe ńlẹ̀ kó máa bọ̀ nínú Islam kó mọ̀ wípé ẹni tí ò nírú ẹni ni kò lè mọyì ẹni. Ẹni àáfàá tó bá go against ìkọ́ tá à ń ṣe yìí kó máa sọ fún wọn wípé ẹni tí ò nírú ẹni kò lè mọyì ẹni ni nítorí wípé tó bá mọ nǹkan tó ń jẹ́ orísun ilẹ̀ gbogbo wa ta sọ pé a travel lénìí táwọn wèrè kan ń sọ lórí TMS bàbá níjọ́ kìíní àná wípé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí o wọn ò sí nílé o wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ nípa pé ká padà sílé kinní kan tí gbogbo wa bá jẹ lọ tá a bá jẹ bọ̀ ṣebí ilé la máa padà sí. Àwọn Fúlàní ò níbi tí wọ́n máa padà sí so ìwọ tó níbi tó máa padà sí yẹn wọ́n rẹ́dì kí ayé ẹ rí bíi tàwọn táwọn òkùnkùn ní anywhere táwọn lè padà sí. Ìyẹn ló fi ká máa wò ó dàbí ọ̀rọ̀ ìyá takùn wálẹ̀ ìtàn yẹn ní àlùjọ́njọ́n kíjọ́n tẹ́ bá rántí kí nǹkan tí ìtàn yẹn sọ fún wa gbogbo àwọn ìyókù yá ẹja lọ pàyà wa kí gbogbo wa máa jẹ àwọn òbí wa ajá lọ gbé àwọn òbí tiẹ̀ ó yá gbé lọ sí kí nígbà tó jẹ gbogbo tiwọn tọ́tọ́ ní kájá gbé tiẹ̀ lẹ̀ ajá ní níbo bó ṣe rí nìyẹn. Táwọn Fúlàní bá ti ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ tí wọ́n bá jọ ògidì ọmọ kóòtù òjìrì wọ́n á máa gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn pé ọ̀rọ̀ hatred àwọn Yorùbá wọ́n ní ẹ̀yin bá àwọn bàbá ńlá yín àwọn rúmọlẹ̀ yín àwọn tó tẹ̀lé yín dó àwọn ò ní anybody tó tẹ̀lé kọ́kọ́ dó fún wọn ẹni tí ò nírú ẹni kò lè mọ iye ẹni wọn ò ní àwọn alálẹ̀ tó tẹ̀lé kankan dó fún wọn ẹni tí ò nírú ẹni ni kò lè mọ iye ẹni wọn ò ní àwọn tí wọ́n jogún ilẹ̀ kankan fún wọn ẹni tí ò nírú ẹni kò lè mọ iye ẹni ni orí òrìṣà yín kò sóríṣà dá kankan láàrin àwọn baba ńlá wọn torí bá ṣa àwọn baba ńlá wọn dání wọn ò ní máa dá bí ẹran kiri ilẹ̀ kán máa wábi tán máa grab kiri ilẹ̀ torí pé wọn ò nírú ẹni wọn ò lè mọ iye ẹni wọn ò nírú ẹni wọn ò lè mọ iye ẹni. You can't expect less from somebody that has nothing to lose.
Mo ń bọ̀ ní ọ̀sán yìí. Mo ń bá ọmọ mi sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù. Wọ́n sì gbìyànjú bá sọ̀rọ̀ tó ń ṣe nǹkan kan. Ìyẹn àkọ́bí mi. Mo wá ń sọ̀rọ̀ mo wà nínú garden mi mọ̀ pé ẹnìkan tó ti wà depressed wà nínú garden. Ó wá ń kanra. Bí mi ṣe ń bọ́mọ yẹn sọ̀rọ̀ tí mò ń bá wí di next thing ó kàn súnmọ́ mi ni. Kí lèmi sọ̀rọ̀ òun lórí fóònù fún? Jẹ́ mọ àwọn tó rí nǹkan títa dúdú ni o tó rí nǹkan títa sí lọ́pọlọ. Kí lèmi sọ̀rọ̀ lórí fóònù fún? Mi sọ̀rọ̀ òun lórí fóònù mo kọ́kọ́ sọ pé ṣé ní ìwà òkè ni mo kọ̀ rí wípé ní yóò wà òkè. The next thing mo kọ̀ wípé tí n bá high voice mi ń bì èmi ni mo máa lose because èmi ní nǹkan èmi ọpọlọ mi sanity mi wà ń bẹ òun ò ní nǹkan tóun fẹ́ lose pátápátá ìwọ́n gbé lọ sí ilé psychiatric. Mo wá ṣe báyìí fún ó wá dákẹ́ wá ń wò mí ó wá kúrò wájú mi. Bọ̀ kí wọ́n pa pariwo kí ló ṣe kíní kan ṣé mo mọ̀ ẹ́ rí ni á ti ba tẹníwá ìjẹ́ tán. Ó lè ní nǹkan tó lè fi ṣèyàn ní kíní lára or anything. Mo wá ṣe báyìí fún because psychologically èèyàn tó bá tí ò bá ti wà òkè ńgbà míì èèyàn kì í bá rú wọn jiyàn. Òun lọ̀rọ̀ àwọn Fúlàní yẹn they have nothing to lose. Ìwọ tó ní nǹkan tó fẹ́ lose ló máa mọ bó ṣe máa ṣe láàrin wọn. Tó bá di ní èní nìsín tó bá Ọlọ́run má jẹ́ kó kọ́ńkà wá kí la fẹ́ máa sọ fún àwọn ọmọ wa ibo la fẹ́ gbà lọ kí la fẹ́ ṣe. So ìwọ tó bá jẹ́ ọmọ kóòtù òjìrè torí ẹ̀ ṣì pé tó ṣì ní nǹkan tó ń fọpọlọ rò tó bá ti ń rí wọn tó ti ń sọ̀rọ̀ òdì sí ilẹ̀ tó dẹ̀ ṣì wà nínú Islam wọ́n á máa wò wípé ẹni yìí kò nírú ẹni kò lè mọyì ẹni o fún ìwọ tó bá ṣì ń ṣe Islam tó bá wà lórí péjì yìí. Ẹni yìí kò nírú ẹni kò lè mọyì ẹni o. Ẹni yìí tó bá ní ilẹ̀ yìí tí Fúlàní bá ní ilẹ̀ tó bá pàwọn bàbá ńlá wọ́n jogún ilẹ̀ kan fún wọn. Ẹ̀yin èèyàn mi ọmọ kóòtù òjìrè kọ̀ọ̀kan ò lè bọ́ síbẹ̀ kó lọ máa sọ pé kinní kan ni kinní kan. Wọ́n máa gáìdì ẹ̀ wọ́n máa lé ẹni yẹn pa ni. Wọ́n máa gáìdì ẹ̀ wọ́n máa lé ẹni yẹn pa ni. Ìgbà tí wọn ò ní nǹkan tó máa lose bí bá ṣe wà lórí ilẹ̀ wa yìí ní ìsìta bá bá wọn Fúlàní jà lórí ilẹ̀ wa àwa la máa lose. Bí ti bá wo pé ń ṣáwò wọ́n á ba nǹkan jẹ́ ń bẹ̀ wọ́n á pa àwọn èèyàn. A máa lé wọn dànù wọ́n á sá lọ wọgbó lọ wọ́n á tún wọgbó lọ ṣe pé igbó la ní kíta lákẹ́dùn inú igbó làwọn bàbá ńlá wọn ń gbé inú ìgbẹ́ ni wọ́n máa ń gbé. Wọ́n á wọnú igbó lọ ṣùgbọ́n nǹkan tó ti bàjẹ́ ńlẹ̀ wa ń kọ́ àwọn èèyàn tó ti pa ń kọ́ àwọn nǹkan tó ti dáná sun tí wọ́n ti ṣe ń kọ́. Ìyẹn náà làwa náà ò ṣe kí ẹ pé nǹkan máa bàjẹ́ o but kí nǹkan yẹn máa pọ̀ la ṣe ń sọ fáwọn èèyàn wa wípé kán dira. Ẹ̀yin tẹ́ ń sọ pé kò ní rí bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ Jésù ò ní jẹ́ igbá àwo ò ní jẹ́. Tẹ́yìn bá lẹ́yìn òjà tẹ́ni tó fẹ́ gbéjà wá bá yín bá sọ pé àfi kó ń pa yín kọ́. Àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ pa ṣé àwọn ìyẹn ò màdúrà ṣe wọn ò mọ Jésù pé wọn ò mọ Ọlọ́run pé Ọlọ́run ní jẹ́ tí wọ́n lọ ń pa wọ́n kiri ní gbogbo ìletò àwọn ìyá tí wọ́n lọ lọ́nà oko tí wọ́n bá wọn sùn. Àwọn ọmọ tí wọ́n lọ lọ́nà oko tó ń fàdá bẹ́ etí wọn fàdá bẹ́ ọwọ́ kan ṣé wọn ò mọ Ọlọ́run. La ṣe ń sọ wípé má dúró kó má wòra ẹ̀ ràn. Ọlọ́run ò ní dá sí Ọlọ́run ti dá gbogbo wa sílẹ̀ ayé yìí pé ká máa ṣe bó ṣe wù wá. Nígbà tó bá yá oníkálukú á máa bá ká máa ẹ̀nú ayé yìí náà ni. Mo sì ń rántí fíìmù kan tí bàbá láti ń ṣe mo dẹ̀ máa ń sọ lórí ètò mi mo máa ń sọ everywhere tí n bá lọ wípé nínú fíìmù yẹn mi ò gbàgbé ọ̀rọ̀ yẹn títí dìsìn. Ọmọbìnrin yẹn sá wọlé ó lọ bá bàbá Latin ó ní lágbájá ti fẹ́ bá yóò jẹ́ ọ̀yàn ọmọkùnrin yẹn jẹ́ ọmọ bàbá Latin lágbájá ti fẹ́ bá yóò jẹ́ o bàbá Latin ní ìwọ gan ṣe gbélé ayé ẹ̀ síbi tí ó ti máa bàjẹ́ tó bá gbélé ayé ẹ̀ síbi táwọn èèyàn ti máa bàjẹ́ wọn kí ẹ o tí ẹ máa bàjẹ́ wọn á tún bàjẹ́ tó wọn á tún máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pé tí ẹ ti bàjẹ́ kí ló fẹ́ ṣe kò sí nǹkan kan tó lè rí ṣe you are nothing. Nítorí ẹ̀ lè ṣe máa rí àwọn mùsùlùmí tí wọ́n stupid tí wọ́n gọ̀ láàrin wa tí wọ́n máa sọ wípé Islam will dominate the world Islam will dominate the world irọ́ ni o. Ẹ jọ̀ọ́ bá mi mute bàbá Dàpọ̀ yẹn ẹ bá mi mute wọn ni bóyá wọ́n ní nǹkan tó fẹ́ sọ. Ẹ wo MS Son Owóyẹmí
múfì yẹn ti pẹ́ Sunday Dagboru ni tó ní Sunday ti fẹ́ bà tòun jẹ́ o ẹ̀yin náà ò gbàgbé because mi ò kí ń wo múfì just because I just want to watch it mi ò dẹ̀ kí ń gbọ́ music tí mi ò lè relate pẹ̀lú lyrics ẹ̀ àwọn lyrics music ló máa ń jẹ́ kí n mọ̀ pé music yóò bá ń lẹ̀ but music ò ní 1+1 = 2 sọ̀kọ̀ nọ̀kọ̀ èmi ò ń gbọ́ gbogbo yẹn eléyìí tó ń kọ ní ìsìn tó ń sọ pé. eléyìí tẹ kọ ẹ náà ẹ ti gbọ́. ẹ ṣàmọ̀ pé nọ̀kọ̀ ló ń pè èmi ò ń gbọ́ gbogbo àwọn ìtàn sọ pé ó bá wọn lọ tún ṣe ń kọ àwọn orin tàkàtúfèé yìí náà. so ẹni yìí bàbá Owóyẹmí yìí àìfà tí irú èèyàn bíi tèmi lọ́ọ́ máa jẹ́ tó fi lè rántí orúkọ múvì yẹn ìwọ náà ṣe máa gbélé ayé ẹ síbi tí wọ́n ti máa bàjẹ́ tó bá kan orin mo fẹ́ gbọ́ nǹkan tó rin yẹn sọ nǹkan tó sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn sórí bíìtì yẹn màá kọ́kọ́ bá ìgbésẹ̀ gbẹ̀ náà màá wá wo word for word nǹkan tó sọ answer tó fún mi kí ni nǹkan tó fún mi lọ́pọlọ mi ni màá ṣe wá máa wò wípé orin yìí ó make sense lóòótọ́ ó yẹ ń sọ ìbàdí sí orin yìí màá jó sí màá dẹ̀ máa fi ṣe daily life mi lọ the same thing I do with movies mi ò wo movie pé kinní kan pé ká sáré wo movie mo fi tí kan gbọ́ màá jókòó I will follow that movie word for word àwọn ọ̀rọ̀ tó bá sọ ọ́n bẹ̀ màá tún máa fi ṣe daily life ní pé word of wisdom lélẹ̀ ẹ má jẹ́ ká gbélé ayé wa síbi táyé àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì tó ń sọ wípé Ọlọ́run á bá wọn ṣe àwọn ti gbáyé wọn síbi tí àwọn Fúlàní máa ti bàjẹ́ ń sìn tí wọ́n ti lọ nìyẹn àwọn tó rìn nírin ó yá fẹ́ lọ sí from Onitsha to Lagos ó yá let us pray in Jesus name á wá gbàdúrà gbogbo ibi tó wà lọ́nà gbogbo kinní kan tó wà lọ́nà tán ti mú wọn tán ti máàṣì wọn lọ sínú gbónìsì wọ́n ti gbé láì fún wọn síbi tí Fúlàní máa ti bàjẹ́ ìyẹn ti lọ nìyẹn fami sentire àwọn ìwọ tó bá ti gbé láì fún ẹ tí àwa ọmọ kóòtù òjìire àwọn tí wọ́n ti gbé ìlú kan wà ní ilẹ̀ kóòtù òjìire bó ṣe máa ń sọ pé láyé àtijọ́ èwògbé tí wọ́n máa ń pa wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ òjé wọ́n ní ìlú kan ni wọ́n ní Fúlàní ti pa wọ́n rẹ́ wọ́n tẹ̀tù mo ní òjé òwe kí ni òwe yìí máa sọ pé mo fẹ́ fòun ṣe náà wípé mo dẹ̀ rántí sínsìn mo tún ti gbàgbé. ohun tó bá lẹ́yìn ọ̀fà ó jòjé lọ ìlú náà nílò ẹgbàá ìyá mi àwọn ìlú yẹn ti parun. there's another òwe náà tí wọ́n máa ń sọ pé oyè tó kara àhó ó ń bọ̀ wá kara ẹdẹ àhó ìlú ni wọ́n ti jẹ́run Fúlàní yìí náà ló jẹ́run nígbà táwọn ìgbà táwọn ará àhó ẹ ṣeun bàbá mi Ọmọ TV ìgbà táwọn àwọn ará àhó tí wọ́n gbé láì fún wọn lẹ̀ ṣé Fúlàní ò bá wọn tọwọ́ bọ̀ wọ́n ti finish wọn ti tán nìyẹn. màmá Òṣàtúlá ẹ má bínú pé wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín. Yes sir. Ogun tí ó run Ọ̀yọ́ lé àwọn wo ni wọ́n bájagun. àwọn ará bíi náà ni àwọn Fúlàní ni. àwọn Fúlàní náà ni bàbá mi àwọn Fúlàní. ẹ ṣeun sà mo máa fẹ́ ká sọ káwọn èèyàn gbọ́ ni o láti ìgbà yẹn títí dìsìn àti ìrí ogun Fúlàní iṣẹ́ àwọn náà tó wá ń kó àdúrà amúníṣẹ́ ńláńlá báyìí wá àárín wa. nǹkan tó ń ṣe wọ́n nìyẹn tó ń gbógun ti Yorùbá nation. bàbá Jíbọ̀ṣà nǹkan tó ń ṣe wọ́n nìyẹn tí wọ́n ń gbógun ti Yorùbá nation pé tí Yorùbá nation bá ti dá dúró ńkọ́ o àwọn ò ní rí ní ìsìn gbogbo nǹkan tó fẹ́ ṣe fún wa lábẹ́ orúkọ Nàìjíríà ló fi tún fẹ́ ṣe tí Nàìjíríà bá ti lè pín lé ní ìrètí wọn ti dópin nìyẹn àdìpẹ́ ojú wa máa kára wa. àhó parun yes kí ni ló parun ẹni ò àhó parun o àhó ó parun o kò parun ṣe títí build ẹ padà ni because wọ́n sọ wípé Fúlàní ló jẹbẹ̀rún o oyè tó kára àhó ó bọ̀ wá kára ẹ̀dẹ̀ wọ́n jẹbẹ̀rún bóyá àwọn people yẹn wá displaced bóyá wọ́n ṣètò wá tún àhó dá sílẹ̀ ni o mi ò mọ ìtàn yẹn dé gbogbo bẹ̀yẹn but ipe kò parun yẹn ẹ̀tùtù ẹ̀dànù ó parun o wọ́n jẹ wọ́n run o bóyá létà o but ogun kọ́kọ́ ń dìná. bá a bá rí tọ̀hún àrí tìǹ bá a bá mọ àhó àmọ́ Ọ̀yọ́ lé àmọ́ Ọ̀yọ́ àkọ́kọ́ àdèmọ̀ wípé àwọn Fúlàní ni wọ́n tú. Yorùbá ronú ní
ǹjẹ́ jẹ́ mọ̀ pé Yorùbá ronú ni ó ti parun pátápátá ìyá mi bóyá kí Yorùbá ronú ó ti wá parun ó ti sókè parun ó ti parun sá. ó ti parun jàre ó ti parun ṣe rí ìyá mi ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọgbọ́n tí wọ́n lò fún wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé Ìlọrin tó bọ́ mọ́ wa lọ́wọ́ lé ní ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwa Yorùbá náà la jẹ́ kó bọ́ pé àwa náà la bá ara wa jà. àwọn tó bá Àfọ̀njá jà tó pa Àfọ̀njá ẹ jẹ́ mọ̀ pé kì í ṣe Fúlàní pé Yorùbá ara wa ni àwa mà ni ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn Ṣọlágbẹrú àwọn kankan àwọn tán tí gba wọ́n ti brainwash ni Islam yes àwọn tó ti brainwash ni. so ìkan tí wọ́n fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá nìyẹn nísìnyí tí àwọn ọmọ wa ń sìn náà tán fún wọn ní ẹ rí i pé àwọn tó jẹ́ jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá lè ní tó jẹ́ àfáà kì í ṣọmọ Yorùbá torí àwa Yorùbá iṣẹ́ la máa mú ṣe nílẹ̀ Yorùbá ẹ rí i pé àwọn tó ń jẹ́ àfáà gidi lé ní ẹ lọ wò wọ́n dáadáa wọn ò ń ṣọmọ Yorùbá torí Yorùbá kàn máa ń gbà ni pé bàbá tó bí mi lọ́mọ larí mọ́lẹ̀ kú kò mọ nǹkan tó wà nínú Àlùkùránì kò lè sọ hábà nínú Àlùkùránì. tètè mi ò mọ̀ pé kí nìyẹn ó máa tètè gbẹ̀mí wọn bẹ́ẹ̀ yẹn. ìyá wá síkì o wọ́n ti ń sọ fún pé àwọn ti wà ókè o tó ń fi wá lọ. bẹ́ẹ̀ni so ẹ má jẹ́ kárí àwọn ìyá wa pé mo bẹ̀ wá ìjọ tá a bá ti ní wọn lọ́wọ́ ìwọ tó bá ń gbọ́ wa bóyá ìyá ẹ̀ ṣì ń lọ church bóyá bàbá ẹ̀ ṣì ń lọ ṣe láti mo fi Ọlọ́run bàbẹ̀ má rí ẹ̀ fi òdòdó kó fẹ́ gbà kúrò nínú ẹ̀. no ó gbọ́ ìyá àgbà mi gbọ́ but kò rí àwọn evidence tí MS bàbá máa ń fi ilẹ̀ yẹn ni ìgbà taná Ọlọ́run yẹn náà mo ṣàlàyé fún wọn ẹnu mi fẹ́ bó pé wọ́n ti sáré lọ parọ́ mọ́ fún àwọn àgbàlagbà yẹn pé ó lóun ọ̀tá Ọlọ́run ó ní ta lọ Ọlọ́run ìyá àgbà mi wá ní pé ìwọ náà máa wò ó pé báwo lèèyàn ṣe máa ní ta lọ Ọlọ́run mo ní rárá o mo wá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn díẹ̀ díẹ̀ ṣe pé àwọn ìyá yẹn náà ọ̀rùnmáyìn wọ́n ti wulẹ̀ ṣe tí wọ́n tán yà fi wọ́n lẹ̀. ó ti bọ́. síbẹ̀ náà yeah because ọmọ kinní ni wọ́n ìyàwó Onípàkálà bàbá Onípàkálà máa mọ tó bá wà lórí kinní wọ́n máa mọ ìyàwó Onípàkálà ìyàwó Onípàkálà ní Ṣàgámù ni wọ́n so ní òrìṣà yẹn ìyàwó Onípàkálà lòrìṣà yẹn so ọwọ́ òrìṣà yẹn dẹ̀ lọ ti tọrọ grandma mi òun nìkan nìyá ẹ̀ bí so kinní yẹn ò hard fún láti tètè understand no ìyàwó Onípàkálà wà ní Ṣàgámù wọn kí lorúkọ ìyàwó Onípàkálà yìí o kí lorúkọ òòṣà yìí náà ìyá àgbà mi máa ń sọ Yémọ̀rọ̀ Yémọ̀rọ̀ ni ìyàwó Onípàkálà so ọwọ́ òrìṣà yẹn Yémọ̀rọ̀ ni òun náà ni so ọwọ́ òrìṣà yẹn ló ti tọrọ ìyá àgbà mi so kò hard fún wọn láti tètè understand ìyá ò ṣe nǹkan oṣù mọ́ ìyá ẹ̀ ti dàgbà ìyá ẹ̀ ti tó great grandma gan kan tó bí kó ti jẹ ó ti mu ó ti gba kámú síbẹ̀ kódà àwọn fúnra ẹ̀ ló lọ fọwọ́ great grandfather mi that is grandmother mi side grandmother mi yẹn great grandfather mi he was a very very nice person bó ṣe sọ o ó dúró ti ìyá àgbà mi yẹn ni ó dúró ti pé tíyàwó òun ò bá rí ọmọ bí náà òun gbà bẹ́ẹ̀ ìyá tó bí grandma mi ló wá sọ pé no òun ò lè fi nígbà tó òun ò rọmọ bí òun ò lè fi tiẹ̀ dá bàbá dúró wọ́n á ṣe lọ márì ẹnìkan fún bàbá fún lóyún bàbá bímọ from there ọmọ yẹn ní Ifá rí sórí great grandmother mi ó nípọn ọmọ yẹn tí great grandmother mi bá ti ń lọ tó bá ti ń bọ̀ tó bá yà ẹ mọ̀ wọ́n máa ń dáfá kò dàbí àyìnsìn wọ́n máa ń dáfá láyé àtijọ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wọ́n máa dáfá sí Ifá máa sọ fún ìyá yẹn pé ó sì máa bímọ ṣé òun tó wọn ò ṣe nǹkan oṣù mọ́ ó sì máa bímọ ọmọ sì ń bọ̀ ògbà ká mú tó bá ti wá ń lọ sóko àwa kúnlẹ̀ iwájú Yémọ̀rọ̀ yẹn wà lóko a máa ṣèwúre wípé òun ti gba ọ̀pọ̀ tó bá fóun òun á sì gbà ó gbà àwọ̀ ìkòkò bàbá aṣáṣùn á ṣàṣèwúre a máa bá tiẹ̀ lọ́n tiẹ̀ torí olóko kòkó àtòbí ni wọ́n ń gbà yẹn very very rich people nígbà yẹn great grandmother mi so kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé ìgbà tí ìyá yẹn máa bímọ Ifá wá ìgbà tí ìyá yẹn lọ mú ìyàwó mi wọlé fún ọkọ ẹ̀ tí ọmọ yẹn wá bí ọmọkùnrin ìyàwó yẹn wá kú ó dà pé ó kú nígbà tó ń bímọ lọ́wọ́ ìgbà tó kú Ifá wá sọ wípé ọmọ yẹn wá dàgbà ó ti lọ bí ọmọ ọdún 4 wọ́n ti wá fẹ́ ìyàwó tuntun ṣe pé ìyá àgbà mi ìyá ẹ̀ ti dàgbà wọ́n wá fẹ́ ìyàwó kékeré nítorí pé ìyá àgbà mi òṣòwò kòkó àtòbí ni kò ráyè dúró sílé débi tó máa tọ́ ọmọ kan wọ́n wá fẹ́ ìyàwó kékeré míì pé kíyẹn náà máa tọ́ ọmọ yẹn lọ ẹ máa gbọ́ sórí yẹn o ìyá àgbà mi
wá lọ sọ́dọ̀ babaláwo ìgbà tọmọ yẹn ti ń lọ bíi 4 àbí 5 years old wá lọ sọ́dọ̀ babaláwo ní ọdún náà lọ́hùn ó wá dáfá grandma mi ló sọ story yẹn fún mi wá dáfá wọ́n wá sọ fún ìyá àgbà mi yẹn wípé ó wá sọ fún pé ọmọ kan wà nínú ilé wọn ọmọ yẹn tó bá ti ń ṣe gbogbo tó bá ń ṣe láyé yìí kí ìyá àgbà mi fi everything tó ń ṣe lẹ̀ for now kó máa tẹ̀lé ọmọ yẹn kiri mo máa ń sọ story yìí dáadáa anywhere tí n bá lọ mo máa ń sọ anything tó bá ń ṣe for now kó filẹ̀ kó máa tẹ̀lé ọmọ yẹn kiri tọmọ bá ń roko kó tẹ̀lé lọ bó ń rodò kó tẹ̀lé lọ bó ń jẹun kó tẹ̀lé lọ bó ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ó gbúdọ̀ tẹ̀lé ipe ọmọ yẹn ọmọ àbàmì ni ó ní nǹkan àbàmì tọmọ yẹn ń ṣe tó gbúdọ̀ rí òun lòun máa fi dọlọ́mọ ìyá àgbà mi bá gba àwọn alágbàṣe pé káwọn alágbàṣe máa ṣe oko lọ pé òun ò lè wá sóko ó bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé ọmọ kiri ó bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé ọmọ kiri ó wá dijọ́ kan ìyàwó bàbá yẹn ó máa ń gbóúnjẹ fọmọ bó ṣe rí ọmọ níbi tó ti ń jẹun nìyẹn ó wá dúró sí ẹnu ọ̀nà pé kò gbọ́dọ̀ jẹ́ kọ́mọ yẹn mọ̀ pé ó ń ṣọ́ òun o ó wá dúró sí ẹnu ọ̀nà wá ń ṣọ́ ọmọ yẹn wá jẹ gbogbo oúnjẹ náà àwọ̀ yẹn tán ó wá mú ẹran orí ẹ̀ àṣegungun ni ó wá lọ sẹ́yìn kùlé ó wá lọ síbi ògiri àlàpà ó wá sọ fún ọmọ yẹn ó wá sọ pé ọmọ ọ̀run tó ń bọ̀ látọ̀run kí ní kan bí mi ti wà wí ìyá grandma mi ṣe sọ sórí yẹn pé má wà sọ́dọ̀ lágbájá o tó bá wá sọ́dọ̀ lágbájá egungun tó máa fún ẹ̀jẹ̀ rẹ̀ o yẹn ìyàwó kékeré yẹn pé kò gbúdọ̀ wá sọ́dọ̀ ẹ̀ pé kó róhun bí pé tó bá wá sọ́dọ̀ ẹ̀ pé egungun ló máa jẹ pé kò ní tọ́jú ẹ̀ bó ṣe ju egungun yẹn sára ògiri nìyẹn bí egungun yẹn ṣe pòórá mára ògiri nìyẹn ìyá àgbà mi ní mọ́mí àwọn sọ pé mọ́mí àwọn fẹ́ẹ̀ dákúnjọ́ yẹn pé ìwú ọmọ wo rèé wọ ọlọ́run mọ́mí àwọn wá padà lọ sọ́dọ̀ babaláwo wọ́n wá lọ sọ fún babaláwo pé wọn àbàmì tẹ́ sọ pé òun máa rí lára ọmọ òun ti rí o ìyá tó bí mọ́mí àwọn náà ní village náà wọ́n sọ fún yẹn náà pé kó máa rúbọ pé because ẹ mọ̀ pé nígbà yẹn kò sí mọ́tò ẹsẹ̀ lé ní kálukú fi ń rìn lọ sẹ́ni wẹ̀ so wọn ń tètè ríra wọn tọ́mọ bá ti lọ́lé ọkọ bẹ́ẹ̀ yẹn ìwúre lọ́dẹ̀ fi ń sìn lọ kò ṣe pé bóyá mo lọ ọ̀dọ̀ mọ́mì mi lọ́la mo lọ ọ̀dọ̀ mọ́mì lọ́tún la òsì so yẹn náà ń rúbọ níbi tó wà ó wá ní ọjọ́ ó wá ìgbà tó dọ́dọ̀ babaláwo ó wá sọ fún babaláwo pé nǹkan àbàmì tẹ́ náà máa rí òun rèé o babaláwo yẹn wá ní nǹkan tó máa ṣe next ní ìsìn ni wípé kó pe àwọn ọdẹ kan dẹ̀gbẹ́ lọ ẹran tó bá tóbi jù táwọn ẹdẹ yẹn pa kí ìyá àgbà mi fúnra rẹ̀ kó ṣàyàn ẹ̀ kó sè é kó wá ibi tó ní ẹran nìkan nínú gbogbo ẹran yẹn kó má jẹ́ kó ní egungun ẹyàn kan o ẹran kó gé kàbìtìkàbìtì kó wá gbé síwájú ọmọ yẹn pé kó jẹ sórí ìyá àgbà mi ni o ó kẹ̀ ti kú báyìí Ọlọ́run bá mi jẹlẹ̀ fún ó ní ìyá òun wá ṣe bẹ́ẹ̀ wá pé àwọn ọlọ́dẹ pé wọ́n nìkan jọ ẹ̀wọ̀n wà náà ní olóko kòkó àtòbí so wá pè wọ́n pé kán jọ pé tó bá òun dẹ̀gbẹ́ lọ wọ́n ṣe gbẹ́ran dín nìyẹn òun fúnra ẹ̀ ló ṣe é wá pé ọmọ yẹn ibi tó lẹ́ran bẹ̀ bí Ifá ṣe sọ ó ṣe ó wá gbé fún ọmọ yẹn pé kó lọ máa jẹ ó ní tó bá ti ń jẹ kó máa ṣọ́ ọmọ yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣọ́ ọmọ yẹn ọmọ yẹn jẹun ó jẹran yẹn bọ́mọ yẹn ṣe dìde láàrin kan nìyẹn kò lè jẹ tán ó bọ́ sẹ́yìn kùlé ó wá débi ògiri àlàpà yẹn ó ní ìwọ ọmọ ọ̀run ọ̀dọ̀ lágbájá ni kò wá ó porúkọ ìyá àgbà mi wo ẹran ńláńlá ló máa fún ẹ jẹ orí bó ṣe tọ́jú òun lénìí ẹran ńláńlá ló fún òun jẹ bó ṣe ju ẹran yẹn sínú ara ògiri nìyẹn bára ògiri ṣe gbẹ́ran mi nìyẹn ìyá àgbà mi ní ìwọ ó ti tán irú ọmọ ó tún ti ṣe wọ́ndà wọ́n ní bóyá lọ́dọ̀ babaláwo nìyẹn babaláwo bá ní kó lọ máa jó kó lọ máa yọ̀ lókù oyún bá dé pé kó súnmọ́ ọkọ ẹ̀ pé kó lọ máa jó kó lọ máa yọ̀ bó ṣe bí ìyá àgbà mi nìyẹn oyún dẹ̀ nìkan lóbìnrin tí dádì wọn bí sórí ìyá àgbà mi nìyẹn so kí ni mo fi sọ sórí yìí ni wípé in a nutshell nígbà tó bí ìyá àgbà mi yé mọ́rọ̀ wọ́n ṣàṣọ sórí yẹn bẹ̀ yẹn kí n pa ibẹ̀ yẹn mọ́ kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé kò lè fún ìyá àgbà mi láti understand but brainwashing yẹn ó ti hide the stage kan débi wípé they are still thinking wípé táwọn ò bá fi yes they saw magic with their korokoro eyes yes she told me a lot of stories ṣé òrìṣà tó yẹ pé ọkùnrin ni táwọn máa ń rí tó máa tí òun àti ìyá ẹ̀ bá ti tẹ̀lé tí wọ́n bá lọ sídìí òrìṣà yẹn báyìí
ọjọ́ kan táwọn òrìṣà yẹn fẹ́ farahàn tó jáde tó lóun lọ sọ́jà bàbá àgbàlagbà jáde nínú ilé tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé bàbá làwọn wá o wọ́n sọ orúkọ òrìṣà yẹn fún mi mo ti gbàgbé ni ẹni tó náwó sí òrìṣà yẹn wá sọ pé bàbá yẹn ṣẹ̀ jáde ní ìsìn pé ṣé wọn ò pàdé bàbá kan lọ́nà ní àwọn pàdé bàbá náà ló jáde yẹn bàbá òrìṣà yìí ni bàbá tó jáde yẹn ó ní ẹ̀hún náà ni ìgbà tó dé kò wá fara hàn mọ́ ẹni tó jókòó tí ló ṣẹ̀ wá mọ̀ pé ó ti dé bọ̀ wọ́n náà àwọn fámìlì yẹn ti gbóríṣà yẹn tà fún òyìnbó kẹ́lẹ̀ imagine wọ́n ní inú ilé yẹn àfi tó bá yẹ pé báwọn ṣe ń sọ lọ́dún náà lọ́hùn fún mi ní story yẹn nìkan ni gbogbo àwọn ọmọ tó wá láti ilé yẹn wọ́n ti tọ́ bá rí pépà ńlẹ̀ báyìí wọ́n máa pè lówó ni inú ilé yẹn ahoro ló dà ní àwọn fámìlì yẹn wọ́n ní nígbà yẹn àwọn rí gbogbo fámìlì yẹn gbà yẹn wọ́n gbọ́ pé òrìṣà yẹn jẹ́ òrìṣà tó popular ńgbà yẹn ìgbà tán ta everybody ló gbọ́ nígbà yẹn so orí burúkú yẹn padà di family yẹn gbà yẹn so she told me a lot of things magical things tó yẹ pé normally you cannot even think of ó wá sọ ìgbà tí mo bá sọ̀rọ̀ ó ní ṣé èmi tó yẹ pé òrìṣà ni owó òrìṣà owó ifá ló ti tọrọ mi ni màá sọ pé mi ò ọ̀rọ̀ ẹ yé mi but brainwashing yẹn wípé tí wọn ò bá kúkú mùsùlùmí tí wọn ò bá tí wọn nísìn mùsùlùmí yẹn ó ti high gan. ọ̀rọ̀ ẹjọ́ ẹ sọ̀rọ̀ kọ́lọ́run ṣàánú wa ni. ok ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀rọ wúmọ rẹ̀ wọ́n máa tì wá lẹ́yìn ogun yìí báyìí Àjàyí lẹ́ máa fújà á ṣe tèdùmọ̀ rẹ̀. nǹkan tí mo fẹ́ sọ ni pé èmi tí mo bá jókòó mo máa ń wò pé àwọn èèyàn wà tó jẹ́ pé ọpọlọ wọn tó bá yẹ pé ó kú ni o àbí kò tún sí nǹkan tẹ́yìn fún máa ń wo inú ẹ̀ ni o kò tiẹ̀ yé mi nítorí pé tẹ́yìn bá gbọ́ ọpọlọ kalẹ̀ dáadáa tẹ́yìn bá kọ ọpọlọ ẹ̀yìn ó mọ̀ pé àwọn ẹ̀sìn yìí báyìí tí wọ́n kó wá bá láfíríkà wọ́n fún scam wa ni nítorí pé àwọn pípù yìí wọ́n mọ̀ pé áfíríkà a ní agbára gan ìsín ó dàbí pé kí n sáré ṣe àpèjúwe kan ẹ̀sán mú sí pé tẹ́yìn ká bá wàá dúmí sí pé ó gbé ìbọn sọ́wọ́ tí mo rí pé ìbọn tó gbé sọ́wọ́ yìí báyìí o àtàwánú ẹ̀ tó bá ní yóò kàn mí ṣé ní ìbàjá fún gbàgbọ́n lọ́wọ́ ẹ̀ ni ṣé ọpọlọ mi ń tán ni ọgbọ́n tí ń ṣe títí mi ń tán nífúrí ìbọn yẹn gbà lọ́wọ́ ẹ̀ lèmi gan yìí tó máa ṣàkọ́ ń gbé ìgbà tí mo bá ti rí ìbọn yẹn gbà lọ́wọ́ ẹ̀ yìí tó máa ṣàkọ́ nǹkan àpèjúwe yẹn bí àwọn ará bíi bọ́lá ń ṣe fún wa nìyẹn. ọpọlọ yóò ní bàjẹ́ ó ṣe rí lẹ ṣe sí ọ̀nì. báwo mọ̀ pé nǹkan tó wà lọ́wọ́ fún wa ìjẹta yìí báyìí ní ló pé ìjẹta nǹkan wá sórí fóònù mi báyìí tí mo rí pé fílẹ̀ṣì kan pé ṣé ẹ pé àwọn bàbá wa tí wọ́n lò gbàrí wọ́n ní ọpọlọ gan wọ́n ní ọpọlọ fún ẹ̀sìn ni mo gbọ́ dáadáa yìí mo bí mo ṣe lè ṣàlàyé kíní ká máa ń nù tí wọ́n máa ń dàbí fílẹ̀ṣì yẹn tí wọ́n máa ń nìyẹn tí wọ́n máa ń dàbí igi báyìí tí wọ́n bá fà wọ́n máa ń dàbí fílẹ̀ṣì báyìí ìmọ̀ bí nǹkan tí mo ń jíye fún yín tẹ́ bá mọ̀ wọ́n fún máa ń pa nǹkan lóko tó yẹ pé wọ́n máa ń gbẹ́nu gi. ọfà bíi rọ́bà ọfà. ṣe pé wọ́n ṣe ààrẹ sórí èdè tó sọ pé àwọn àṣẹsọ àwọn bàbá àwọn tó ṣẹ̀dá wa pé nǹkan ó wà nínú àwọn nǹkan tí wọ́n lò tí wọ́n fi di ìjà ogun lásìkò náà ṣe pé ẹnu kìíní náà ẹnu ọfà yẹn ẹnu igi tí wọ́n fẹ́ nìyẹn wọ́n máa ń mú nǹkan tó jẹ́ pé nǹkan tí kìí kẹnu àbí nǹkan tí kò jẹ́ pé kìí kẹ̀jẹ̀ wọ́n máa ń di mẹ́nu ẹnu igi yẹn ṣe pé tán bá ní tó bá ti kàn wọ́n báyìí kò sí bó ṣe fẹ́ kàn wọ́n gbà tó bá ti wọnú ọ̀jẹ̀ fún wọn báyìí wọ́n máa kú nìyẹn mo rí fọ́tò náà lóòjọ́ mo rí pé irú àwọn ọpọlọ yìí báyìí àwọn ọpọlọ tí àwọn bàbá wa tí wọ́n fi jagun nígbà yẹn ọpọlọ yìí báyìí ni àwọn pípù yìí wọ́n fẹ́ gbà kó lọ́wọ́ fún wa wọ́n fún wọn pé táwọn bá ti gba nǹkan bẹ́ẹ̀ kó lọ́wọ́ fún wa àti nílágbára kan láti bá wọn jà mọ́ táwọn bá ti gba nǹkan tá a ní nǹkan gidi tá a ní àti nílágbára kan láti fi bá wọn jà mọ́ wà púpọ̀ yìí ò mọ̀ pé ìwọ tó jẹ́ Yorùbá tó yẹ pé ibi tó ṣẹ̀ wá nìyí àwọn tó jẹ́ àwọn tó bí wọ àwọn tó bí wọ nǹkan báyìí náà ń ṣe kẹ́yìn kan wá kó mi kan kẹ́yìn kan máa sọ fún mi pé ìkan tí wọ́n ṣe yẹn ò pé kò dáa kó fúlẹ̀ kó máa ṣe tiwọn ṣé tẹ́yìn bá ń gbọ́ ọpọlọ tẹ́yìn bá gbọ́ kalẹ̀ ṣé àwọn ò ní mọ̀ pé ẹ̀sìn báyìí fake ni ṣé àwọn olómìn wà tó jẹ́ pé àwọn àfáà wà tó jẹ́ pé àfáà àwọn tó pọ̀ tó jẹ́ pé wọ́n ń kírun lójoojúmọ́ wọ́n ń ṣe gbogbo lójoojúmọ́ wà wọ́n ń jìyà ibà yìí náà aṣọ ń ya sí wọn lọ́rùn yìí báyìí náà wọn ò náwó
bẹ́ẹ̀ náà lọ pé àwọn olòmíràn tó pé wọ́n ń jẹ́ babaláwo tó yẹ pé wọ́n ń ṣe oríire wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò sí ibi tọ́lọ́run ò sí. Ọlọ́run ò lè sọ pé èdè kan lòun ń gbọ́. Ọlọ́run ò lè sọ mí pé ibi tó dá mi sí nìyí tí máa fẹ́ máa kí ọ tí máa fẹ́ máa gbé ẹ ga kí máa lọ kọ́ọ̀dẹ̀ òmíì náà kí n tún máa gbé ẹ ga. Tí àwọn èèyàn bá ná ọpọlọ ó yẹ kéèyàn wo orí kéèyàn mọ̀ pé ẹ̀sìn yìí báyìí irọ́ lásán ló wà ń bẹ̀ akónilẹ́rú ẹ̀sìn ni wọ́n fẹ́ fẹ̀sìn yẹn fún ọpọlọ fún wa ni. Kéèyàn yìí Yorùbá àwa tá a jẹ́ Yorùbá ká jí. Àwọn pípù tẹ bá rí àwọn àfáà kan tí ń jà sí ìdíkíní tí ń jà sí ìdẹ̀sìn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ gbà pé àfáà yẹn wọn ò kọ́ṣẹ́ nǹkan tó fún jẹun nìyẹn wọ́n mọ̀ pé tẹ́lẹ̀ yẹn bá ti kó lọ́wọ́ fún wọn àwọn ò tó fún yín nǹkan jẹ mọ́ ṣé àwọn ò tó kí wọn ò kọ́ṣẹ́ wọn ò ṣe kankan ẹni tó yẹ pé kò kọ́ṣẹ́ àwọn fẹ́ ìyàwó mẹ́rin èmi tí mo kọ́ṣẹ́ tí mo jìyà tí ń kọ́ṣẹ́ owó tèmi fún kọ́ṣẹ́ ìmọ̀ àákó fẹ́ni tó ń fẹ́ ìyàwó mẹ́rin tí kò kọ́ṣẹ́ tó ń gbélé tó ń sùn kẹ́yìn ò bá kẹ́ jí àwọn àfáà tó bá sì wà lórí ètò tí ń gbọ́ mi láago rí báyìí kí wọ́n tètè mọ́ lọ kọ́ṣẹ́ o ẹni tó bá fẹ́ kọ́ mẹ́kò ni ẹni tó bá fẹ́ lọ kọ́ṣẹ́ ọwọ́ ni kí wọ́n tètè mọ́ lọ kọ́ o nítorí pé láìpẹ́ láì jìnnà sí iṣẹ́ àfáà yìí báyìí ó máa parẹ́ á ṣe tèdùmọ̀ rẹ̀ bọ́ọ̀ ń dákẹ́ náà. ẹ̀wọ̀n nǹkan tí màá yẹn sọ káwọn àfáà lọ máa kọ́ṣẹ́ 12 years àwa lò lórí kí ni káfíń yẹn ṣe. bàbá má ti ibẹ̀ bá a bèrè lọ́wọ́ bàbá wa iṣẹ́ wo làwọn ń ṣe kán bóyá wọ́n lè wá rẹ́gísítà kan wá kọ́ṣẹ́ lọ́wọ́ tiwọn náà. àbí báwọn àfáà lọ kọ́ṣẹ́ 12 years mo lọ lò nílé kí kò yẹ kí ìjèrè àbí. àbẹ́yìn pẹ́yìn tẹ̀ wá nílùú ẹ̀yin ni mugun àtàwọn máa gbowó lọ́wọ́ ẹ̀ ni nígbà tó bá lọ kọ́ṣẹ́ fún àwọn òṣèfẹ́ rówó irọ́ kọ́ṣẹ́ kọ̀ọ̀kọ̀ṣẹ́ ni 12 years mo lọ lò nílé kéwú mo sì ṣe wòlímọ̀ so kí wọ́n jáde tán sìn ẹ̀yin kọ́lẹ̀ máa san owó mugun mi. Hello, ìyá Òṣàtọ́lá ẹ ṣé àná ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. Kò tọ́pẹ́ ìyá mi ṣé wọ́n dẹ̀ ti gbọ́. Kò gbọ́ ọmọ kékeré ni ọmọ 24 years. Kò lè gbọ́ tó máa ṣe nìyẹn ṣé tó bá gbọ́ràn ṣé ó yẹ kó ti bímọ 24 ni. ṣẹ́yìn lẹ́bi. Bẹ́ẹ̀ ni. ṣé ọkọ ẹ̀ ṣé ọkọ ẹ̀ mùsùlùmí ni. àbí ṣe nẹ́tíwọ̀kì ni. bẹ́ẹ̀ ni mo ń drive ẹ jẹ́ kí n. ẹ wò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ráìtì mi ó máa gbọ́ ẹ má wọrí ẹ ráìtì mi màá fún yín ní nọ́mbà mi ṣó ti yé yín ó máa gbọ́. ẹrù bẹ́ẹ̀ ṣá kò lè gbọ́ kò sí nǹkan tí ò pariwo gbọ́ mi lánàá mọ́mí wáìdì mọ́mí kíní kan ṣáà tuntun sílẹ̀. ṣé ìlú òyìnbó lẹbi sí ni. no àwọn ìlú òyìnbó kan. ṣé ká sọ̀rọ̀ létà lórí ẹ̀ ń gbà yẹn. ok. gbogbo wọn náà ni o èèyàn máa ní sùúrù pẹ̀lú wọn ni. ìgbà tó ní rárá sẹ́tọ̀ orúkọ tó máa sọ ọmọ nìyẹn. orúkọ wọn ló ń fẹ́ sọ yìí. mo type ẹ̀ fún yín lánàá ẹ jẹ́ kí n. ẹ má wọrí màá wá a máa bá a sọ náà ni ó máa gbọ́ ẹ má sọ pé kò lè gbọ́ á gbọ́ lọ́lọ́ àwọn alálẹ̀. mo ní announcement kan kò fẹ́ yẹ fún gbogbo ọmọ Yorùbá tó bá wà bí. wọ́n tí o bá wà nílẹ̀ Nàìjíríà tó bá fẹ́ travel nsìn o bímọ mo fẹ́ bẹ̀ẹ̀ ni má sọ ọmọ ẹ lórúkọ Islam nǹkan tí Amẹ́ríkà ń ṣe ń sìn ni pé wọn ò ní sọ pé wọn ò ní fún ẹ ní visa wọn kàn máa deny ẹ tó bá ti lórúkọ Muslim lórúkọ ẹ wọn wá kọ sórí kìíní ẹ wípé deny ta deny ṣe ìpínlẹ̀ ìpínlẹ̀ tó bá deny èèyàn ní American visa wọn ní after 6 months o lè reapply for now o lè reapply mọ wọn kọ sẹ́yìn pé wọn á ti sọ sí pépà tó bá ti sọ pé o lè appeal deny tó deny ẹ o. mo ti text orúkọ yẹn síbẹ̀ yẹn. Kàmíyà kò gbọ́ Kàmíyà orúkọ mi ìwọ́n bí tó ti rí orúkọ yẹn orúkọ tó ṣàṣọ pé orúkọ àràbó lòun fẹ́ sọmọ. ok ọkọ ẹ yẹn ṣé mùsùlùmí lọkọ ẹ ni. mùsùlùmí nìyẹn náà mùsùlùmí ni. ṣé ọkọ dẹ̀ gbọ́ ti ẹ̀hún lòun ò gbọ́. ìyẹn ò lè gbọ́ ẹgbẹ́ nìyẹn ó ti yẹ kó yẹ yín náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ létà. ó máa sọ̀rọ̀ lórí WhatsApp ẹ má wọrí máa send yín nọ́mbà mi. ó ní madam ní relationship kò sí nǹkan tẹ́ fẹ́ bá sọ kò lè gbọ́ nǹkan tó bá ti sọ yẹn máa gbọ́ tẹ̀lé lẹ́yìn. ẹ má wọrí ó sì máa change ẹ jẹ́ ọmọdé ló ń ṣe. kọ́kọ́ ló fi dá yàtọ̀ sí yẹn tó bá sọ pé òun fẹ́ ṣe nǹkan kan tó fẹ́ ṣe nìyẹn. ẹ má wọrí àá sọ̀rọ̀ lé lórí létà ṣẹ́gbọ́n. ọjọ́ Sunday ni kò mọ òun. ok ẹ ṣé àná.
kó ronú sí ìwọ tí o bá fẹ́ sọmọ lórúkọ nísìnyí máa sọmọ ẹ lórúkọ Yorùbá máa sọmọ ẹ lórúkọ Yorùbá nísìnyí because they are nísìnyí wọn tẹ fẹ́ gbọ́ tó bá sọ pé Khalid kan lórúkọ ẹ nísìnyí àgbà tó bá jẹ́ ìlú ló fẹ́ wọ̀ ni àwọn fẹ́ kàwé wọn ò fẹ́ wọn iye tó sọ sí skul yẹn wá dìnnà yẹn gbogbo social media àwọn pátápátá náà lòún sìn nǹkan tó wá yà mí lẹ́nu lọ́rọ̀ àwọn pípò yìí ni wípé wọ́n máa sọ̀rọ̀ western wá ní àwọn western ò dáa ṣùgbọ́n tá bá ti wá ká wọn mú ń bí wọ́n á fẹ́ pọ́n lé wọn padà sílùú wọn dìpọ́tì wọn wọ́n á tún wá máa bẹ̀bẹ̀ láti nǹkan tí mi ò understand àwọn èèyàn wà ń sọ fún ọ pé bó ní Islam ló dáa afẹ́ lè ó yẹ kí inú ẹ̀ máa dùn sí ni náà ó dàbí àwọn nǹkan tó mú ń bí nígbà ìjà tó ń jà yìí àwọn èèyàn wá kọ̀ọ̀kan kó.